A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ epo NNPCL onímọ̀ ẹ̀rọ Báyọ̀ Ojúlárí ti sọ gbangba wípé àtúnṣe ibi ìfọpo ìlú Port Harcourt jẹ́ ànádànù owó gọbọi. Ojúlárí sọ èyí lánàá níbi ìpàdé àpérò 2026 Nigerian International Energy tó ń lọ lọ́wọ́. Bí ó ti ní ibi ìfọpo yìí kò ní agbára àti fọ epo tí yóò mú èrè wá. Ọ̀gá NNPCL fìdí ẹ̀ múlẹ̀ wípé kí ibi ìfọpo yìí tó lè ṣiṣẹ́ dáadáa, owó tó tó owó gbọ́dọ̀ wà, onímọ̀ ẹ̀rọ tó dáńgájíá, àwọn agbaṣẹ́ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ àti iṣẹ́ tó múnádóko. Ibi ìfọpo Port Harcourt tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ pẹ̀lú bílíọ̀nù $1.5 lábẹ́ ìṣàkóso adarí àná Mele Kyari ni wọ́n ṣe padà nínú oṣù kọkànlá ọdún 2024 lẹ́yìn bíi ọdún mẹ́ta, ṣùgbọ́n wọ́n tún tì í padà nínú oṣù karùn-ún ọdún 2025 látàrí àìrí owó pa wọlé. Kàkà bẹ́ẹ̀, gbèsè ló tún jẹjọ. Ojúlárí ṣàlàyé wípé lẹ́yìn tí àwọn wòye ibi ìfọpo yìí fún ọ̀pọ̀lọpọ̀ oṣù ni ó hàn gbangba wípé gbèsè ńlá ni iléeṣẹ́ yìí ń ṣẹ́jọ. Wọ́n kàn ná owó ànádànù ni òun lè fi gbogbo ẹnu sọ báyìí. Ìdí nìyí tí òun fi pinnu àti tì í pa. Ó rú Ojúlárí lójú ìdí tí gbèsè fi ń pọ̀ pẹ̀lú bí wọ́n ti ń fún un lépo rọ̀bì ní gbogbo ìgbà. Ojúlárí ní báyìí NNPC ń wá alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ìrírí tó ṣeé fọkàn tẹ̀ lórí àmójútó ibi ìfọpo láti bá wọn ṣàmójútó ibi ìfọpo orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde èròǹgbà wọn àti darí ọkọ̀ kí àjọ ìjọba àpapọ̀ lè láǹfààní àti ṣe àtúnṣe ojúnà tí yóò lu jára láti Marina dé afárá Apọ́gbọ̀n. Kọmíṣánná fún ọkọ̀ ìrìnnà ní ìpínlẹ̀ Èkó Olúwaṣeun Ọ̀ṣìnyẹmí ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ yóò bẹ̀rẹ̀ pẹ̀lú service lane yóò sì tẹ̀síwájú fún ọ̀sẹ̀ 6 bẹ̀rẹ̀ láti ọjọ́ 5 oṣù kejì ọdún 2026 títí di ọjọ́ 19 oṣù kẹta ọdún 2026. Ọ̀ṣìnyẹmí ṣàlàyé wípé láti mú kí lílọ bíbọ̀ ọkọ̀ lọ geere fún àǹfààní èrò ojúnà, wọ́n máa ti apá kan ojúnà. Ó wá rọ àwọn awakọ̀ kí wọ́n lo àwọn ọ̀nà mìíràn. Ọ̀ṣìnyẹmí fìdí ẹ̀ múlẹ̀ wípé bí wọ́n bá ti parí àtúnṣe, iṣẹ́ á tẹ̀síwájú ní òdìkejì afárá Apọ́gbọ̀n. Àwọn awakọ̀ láti Èkó Bridge tí wọ́n mórí lé inú Marina yóò darí gba èbúté èrò Ramp, Adéníjì Àdèlé àti abẹ́ afárá Apọ́gbọ̀n láti tẹ̀síwájú nínú ìrìnàjò wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Business Day tó jáde lónìí. Adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu tí wọ́n dá ẹ̀wọ̀n fún ti pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn láti fi tako oríṣiríṣi ẹ̀wọ̀n tí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá gbé lé lórí. Kanu tẹnumọ́ wípé ìgbẹ́jọ́ rẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe òfin tí ó kóbá ìdájọ́ rẹ̀. Nínú ìwé ẹ̀sùn kòtẹ́milọ́rùn àná ọjọ́ 4 oṣù kejì ọdún 2026 ni Kanu ti ní òun fẹ́ fi pe ẹ̀sùn kòtẹ́milọ́rùn tako ẹ̀sùn oníkókó 7 lára rẹ̀ ní ìwà dàlúrú tí wọ́n torí rẹ̀ rán lọ ẹ̀wọ̀n gbére àti àwọn ẹ̀wọ̀n mìíràn tí wọ́n dá ẹjọ́ rẹ̀ ní 20 oṣù kọkànlá ọdún 2025. Lára ẹ̀sùn tí Kanu pè tako ìdájọ́ rẹ̀ ni bí ilé-ẹjọ́ ṣe gbé ìdájọ́ kalẹ̀ pẹ̀lú wípé ìbéèrè fún ìyọ̀ǹda rẹ̀ bail application ṣì ń retí ìgbẹ́jọ́. Ó ní adájọ́ jẹ̀bi ẹ̀sùn yìí. Bákan náà ni ó kérora wípé wọn kò fún òun láǹfààní àti wíjọ́ tàbí ṣe àgbékalẹ̀ ẹ̀sùn kí wọ́n tó gbé ìdájọ́ kalẹ̀. Kanu wá fi tó ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn létí wípé òun nífẹ̀ẹ́ àti wà níbi ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn kòtẹ́milọ́rùn. 20 oṣù kọkànlá ọdún 2025 ni adájọ́ James Omotosho rán Kanu ní ẹ̀wọ̀n gbére. Ọgbà ìwà àtúnṣe ìpínlẹ̀ Sokoto ni ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn tí wọ́n kọ ẹ̀bẹ̀ rẹ̀ àti fi ránṣẹ́ sí ọgbà ìwà àtúnṣe mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára Channels.
Lánàá ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kọ̀ láti gba ìwé-ẹ̀rí tí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore kọ kalẹ̀ lórí ẹ̀sùn cybercrime níbi tí ó ti pe Ààrẹ Bọ́lá Tinubu ní ọ̀daràn kírímínà. Adájọ́ Mohammed Umar kọ ìwé-ẹ̀rí tí olùjẹ́jọ́ kó wá lórí ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Níbi ìgbẹ́jọ́ àkọ́kọ́ ni adájọ́ ti kọ̀ jálẹ̀ àti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu agbẹjọ́rò Sowore Marshal Abubakar pẹ̀lú àtẹ̀jáde printout tí ó kọ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí. Lára ẹ̀sùn yìí ni ìròyìn bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ SSS ṣe dá òṣìṣẹ́ 115 dúró lórí ẹ̀sùn àṣemáṣe. Àjọ EFCC tí ó fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ kan gómìnà àná 5 bí wọ́n ti lé òṣìṣẹ́ 27 lẹ́nu iṣẹ́ lórí àṣemáṣe àti jìbìtì. Àti bí àjọ EFCC ṣe fi ọwọ́ ṣìkún òfin mú òṣìṣẹ́ iléeṣẹ́ epo NNPCL lórí ẹ̀sùn jìbìtì $7.2 billion. Níbi ìdájọ́ rẹ̀ ni Umar ti gba àwíjàre abánirojọ́ àgbà-amòfin Akinlolú Kẹ́hìndé wípé àsìkò tó yẹ fún afẹ̀sùnkàn àti ṣe àgbékalẹ̀ ìwé-ẹ̀rí ní ìgbà tí atótónu bá ń lọ lọ́wọ́ defense stage. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ kí wọ́n darí òṣìṣẹ́ ológun lọ́pọ̀ yanturu Army Battalion lọ Woro, abúlé kan ní ìjọba ìbílẹ̀ Kaima, ìpínlẹ̀ Kwara, níbi tí àwọn àdàlú Boko Haram ti ṣekú pa ọ̀pọ̀ ará ìlú níbi ìkọlù òru mọ́jú. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ẹgbẹ́ àdàlú Boko Haram lábẹ́ ìdarí Malam Sadiku ṣekú pa ará ìlú 170 níbi ìkọlù tí ó wáyé fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ìjọba ìpínlẹ̀ ní 75 ni wọ́n ṣekú pa, nígbà tí Red Cross ní òkú 162 ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ títí ìrọ̀lẹ́ Ọjọ́rú àná. Nínú àtẹ̀jáde alẹ́ àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ní Tinubu ti ní adarí ikọ̀ ológun tuntun yóò ṣe àmójútó Operation Savannah Shield láti dáàbò bo ará ìlú aláìlágbára kí wọ́n sì dènà ìṣẹ̀lẹ̀ mìíràn. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ààrẹ kọ̀rọ̀ ojú gidigidi sí ìwà ẹranko tí àwọn aláìlẹ́rìí ọkàn yìí hù sí àwọn ará abúlé. Tinubu ní ìgbàgbọ́ wípé wọ́n ṣekú pa àwọn Mùsùlùmí látàrí bí wọ́n ti kọ̀ àti tẹ̀lé ìgbàgbọ́ àwọn wọ̀nyí lórí àlékún fàákájà àti rògbòdìyàn, ṣùgbọ́n yan àlàáfíà àti ìjíròrò láàyò. Ọ̀nànúgà ní ààrẹ gbóríyìn fún ará ìlú wọ̀nyí lórí bí wọ́n ti kọ ìjọ̀gbọ̀n ẹ̀sùn Islam Radical Islam tí àwọn àdàlú ń polongo rẹ̀. Ààrẹ wá rọ ìfọwọ́sowọ́pọ̀ láàrin ìjọba àpapọ̀ àti àjọ ìpínlẹ̀ láti pèsè ìrànwọ́ fún àwọn ará ìlú kí wọ́n sì rí dájú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ láabi yìí ni wọ́n fi ojú wọn winá òfin. Gẹ́gẹ́ bí àlàyé àwọn olùgbé, ìkọlù yìí bẹ̀rẹ̀ láti aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun ó sì wà fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí títí àwọn àdàlú fi ìlú sílẹ̀ lówùúrọ̀ kùtùkùtù Ọjọ́rú. Ìwádìí sọ di mímọ̀ wípé ìkọlù yìí wáyé lẹ́yìn oṣù 5 tí ẹgbẹ́ àdàlú fi lẹ́tà ìkìlọ̀ ránṣẹ́ láti fi tó olórí ìletò Woro Soliu Umar létí wípé àwọn ń bọ̀ wá jíhìnrere lórí radical ideology. Umar fi ọ̀rọ̀ yìí tó ìgbìmọ̀ Emirate létí tí ó fi ríbi gba àwọn ológun tí wọ́n darí sí ìlú. Ìlú ní ìgbàgbọ́ wípé èyí ni kò jẹ́ kí àwọn wọ̀nyí fi yọjú láti ìgbà náà gẹ́gẹ́ bí wọ́n ti gbèrò rẹ̀. Àwọn ará ìlú fura wípé ó ṣeéṣe kí ìkọlù yìí jẹ́ ẹ̀san lórí bí wọ́n ti darí ológun wá inú ìlú. Ìrọ̀lẹ́ àná Ọjọ́rú ni orísun ìròyìn láàrin ìlú ní ènìyàn 170 ni ó di olóògbé, ṣùgbọ́n Rafiu Àjàkáyé tí í ṣe agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ní Emir ìlú Kayama fìdí ẹ̀ múlẹ̀ wípé ènìyàn 75 ni ó di olóògbé nígbà tí ikọ̀ gómìnà wá ṣe àbẹ̀wò sí láàfin Kayama. Ọlọ́pàá ìpínlẹ̀ Kwara náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ṣekú pa, àwọn mìíràn farapa, ọ̀pọ̀ ilé àti ohun ìní mìíràn ni
wọ́n parun. Àwọn mìíràn ní ààfin Umar wà lára ilé tí wọ́n dáná sun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Bí ìgbáradì ṣe ń lékún sí i fún ètò ìdìbò ọdún 2027, àjọ elétò ìdìbò INEC ti ṣe àlékún ẹgbẹ́ òṣèlú pẹ̀lú bí wọ́n ti bu ọwọ́ lu ẹgbẹ́ òṣèlú tuntun méjì mìíràn, Democratic Leadership Alliance (DLA) àti Nigerian Democratic Congress (NDC). Ṣùgbọ́n àjọ yìí fi ẹ̀hónú wọn hàn lórí ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú tí ó kún fún fàákájà bí wọ́n ti ní èyí léwu fún ètò òfin. Níbi ó ti ń bá àwọn tí ọ̀rọ̀ kàn sọ̀rọ̀ lónìí níbi ìpàdé àkọ́kọ́ INEC pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ní alága àjọ elétò ìdìbò ọ̀jọ̀gbọ́n Joash Amupitan ti kéde ìdánimọ̀ ẹgbẹ́ òṣèlú tuntun méjì tí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti fi orúkọ sílẹ̀ ní Nàìjíríà fi jẹ́ 21. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Stanley Nwabali ti pínyà pẹ̀lú kílọ̀bù South Africa Chippa United lẹ́yìn ọdún 4 gẹ́gẹ́ bí kílọ̀bù yìí ṣe fìdí ẹ̀ múlẹ̀ lónìí. Nínú àtẹ̀jáde ní Chippa United ti ní Nwabali tọrọ ààyè àti fi kílọ̀bù wọn sílẹ̀ pẹ̀lú wípé ó ti bu ọwọ́ lu àlékún ọdún 3 sí i ní ọdún 2024, ṣùgbọ́n àwọn ti gba ìbéèrè rẹ̀ lẹ́yìn àgbéyẹ̀wò. Wọ́n wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Stanley Nwabali fún ọdún tí ó fi sìn pẹ̀lú wọn, àfojúsùn rẹ̀ àti àṣeyọrí rẹ̀ fún gbogbo àkókò rẹ̀ ní Chippa United Football Club. Wọ́n ní gbogbo ìgbà làwọn ò máa mọ rírì ìgbìyànjú rẹ̀ sí kílọ̀bù wọn. Nígbà tí ó ń fèsì, Nwabali gba orí ẹ̀rọ ayélujára Instagram lónìí láti ṣe àfihàn fídíò pẹ̀lú àtẹ̀jáde ìdágbére níbi tí ó ti dúpẹ́ lọ́wọ́ àwọn akẹgbẹ́ rẹ̀, akọ́nimọ̀ọ́gbá, olólùfẹ́ àti adarí club. Pẹ̀lú àmì ìfẹ́ love emoji ni Nwabali fi ní wọ́n kọjá mọ̀lẹ́bí bí ó ti dúpẹ́ lọ́wọ́ wọn fún ìrántí memories tí wọ́n jọ ní papọ̀, ìdíje tí wọ́n jọ jáwé olúborí, ìjákulẹ̀ tí wọ́n sọ di àwòkọ́ṣe, ẹ̀rín àti ẹkún. Ó ní àwọn nǹkan wọ̀nyí ni yóò máa tọ̀ lẹ́yìn. Ọdún 2022 ni Nwabali, ẹni ọdún 29, darapọ̀ mọ́ Chippa United láti Katsina United tí ó sì ti fi ara hàn fún 70 ìgbà 70 times fún kílọ̀bù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.